jẹ́ ká ẹ lọ mú ìwé ìròyìn The Punch láàárọ̀ yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ inú ìwé ìròyìn láàárọ̀ ìwọlé tó bá ṣe pé ètò ẹ̀kọ́ wọn gógó kó gbìyànjú àìmọ̀kọ wà mọ̀ pé ẹ̀kọ́ ṣe pàtàkì ẹ̀kọ́ ṣe kókó bá a ṣe lọ mú ìròyìn látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ká lọ sọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ o jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ Ṣómólú yẹn Honourable Bello-Ashiru nígbà tí wọ́n sọ di mímọ̀ pé ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ jókòó ṣe ìdánwò JAMB wọ́n ní àwọn ti gbé ètò kan kalẹ̀ fún wọn lórí pé kí wọ́n lè kàwé ní ìgbáradìde ìdánwò náà wọ́n ní láti ọjọ́ ajé Monday tí ó tẹnubẹ́po lónìí ni wọ́n ti gbé ètò náà kalẹ̀ láti aago 9 àárọ̀ sí aago 1 ọ̀sán wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ìjọba ìbílẹ̀ Ṣómólú tẹ́ ti gba fọ́ọ̀mù wọ́n ní ẹ láǹfààní láti kópa ń bẹ̀ wọ́n lè tó wáyé ní Bashua Primary School tó wà ní ìjọba ìbílẹ̀ Ṣómólú wọ́n ní gbogbo ètò yìí àwọn ò fẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ máa rìn gbèrègbèrè káàkiri ìjọba ìbílẹ̀ Ṣómólú àwọn tó yẹ kó wà ní lẹ́sìnì kí wọ́n máa kàwé kí wọ́n máa rìn káàkiri tí wọ́n sì mọ̀ pé àwọn yóò ṣe ìdánwò JAMB wọ́n ní àwọn ti gbéṣẹ́ fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí ní ìgbáradì de ìdánwò JAMB tí wọ́n fẹ́ ṣe bí ìròyìn ṣe jẹ jáde láti ìjọba ìbílẹ̀ Ṣómólú látọ̀dọ̀ alága wọn ìyẹn Honourable Bello-Ashiru láàárọ̀ yìí. kódà lójú ìwé ìròyìn láàárọ̀ yìí àjọ JAMB tí ó ń rí sí kí wọ́n ti sọ wípé gbogbo àwọn ibi tí wọ́n ti fẹ́ ṣe ìdánwò ìlàwọ̀n ò rí wípé àwọn tí ó mójútó ètò ààbò ń bẹ gbogbo bẹ́ẹ̀ ni fún àwọn akẹ́kọ̀ọ́ ó sì wá túmọ̀ sí wípé ìwọ tọmọ rẹ ò bá ti kàwé tó bá jẹ́ wípé ó fẹ́ gbéṣẹ́ wọlé kó mọ̀ sí wípé ó má gbìyànjú ẹ̀ o àtiwá àtàwọn òbí rẹ ẹ lọ wọ́n bá sọ pé ta ló fọkọ ọmọ ìfisílẹ̀ fún ìdánwò yìí ok kò burú yóò àyọ̀ dádì gbòdìà àbí ọlọ́run elédùnmarè òun náà lọ ṣe ní kọ́ gbáradì báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní kàwé kò sọ̀rọ̀ pé à ń gbégún wọlé níbì kankan. bẹ́ẹ̀ni ojú ìwé ìròyìn gbogbo ẹ̀ òun náà ni wọ́n kọ síbẹ̀ láàárọ̀ yìí ẹ já lọ sókè lọ́hùn ká bọ́ sí abala àgbéyẹ̀wò wa ní kankan lórí ètò ẹ̀kọ́ náà ni.